Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ àyìn lógo fún àǹfààní tí a ní òwúrọ̀ yìí láti wà ní ilẹ̀ alààyè. A dúpẹ́ Ọlọ́run, a dúpẹ́ kábíyèsí, a dúpẹ́ wípé ẹ wà pẹ̀lú wa. Ẹ̀yin ni ọba aláàánú, ẹ̀yin ni ọba olóore, ẹ̀yin ni ọba olùtùnú ayérayé. Ẹ gbà gbogbo ọpẹ́ wa, ẹ gbà gbogbo ìyìn wa. Olúwa, a gbàdúrà wípé ní òwúrọ̀ yìí, gẹ́gẹ́ bí a ṣe fẹ́ wọnú ọ̀rọ̀ yín lọ, ẹ ó wà pẹ̀lú wa. Ẹ ó ṣàánú fún wa, ẹ ó fi ọ̀rọ̀ yín bọ́ wa, ẹ ó fún wa ní ìmọ̀ àti òye, ẹ ó ràn wá lọ́wọ́ láti jẹ́ ajogún ìjọba Ọlọ́run. Ẹ ó kọ́ wa mọ̀ ṣe láti ṣe ìfẹ́ yín láti ọkàn wa. Olúwa, ẹ ó fi ọ̀rọ̀ yín òtítọ́, ẹ ó fi bọ́ wa. Olúwa, ẹ ó gbà wá nínú gbogbo rúdurùdu àti gbogbo òkùnkùn tí ó bo ayé já. Olúwa, ẹ ó fi ìfẹ́ yín sí wa ní ọkàn láti ṣe ọ̀rọ̀ yín. Olúwa, ẹ ó fi ìbẹ̀rù yín sí wa ní ọkàn kí a lè bá rìn nínú ọ̀nà títọ́, kí a lè bá sá fún ìkẹ́kùn ẹ̀ṣẹ̀, kí a lè bá jẹ́ onígbàgbọ́ òdodo, kí a lè bá jẹ́ ajogún ìjọba Ọlọ́run. Ẹ ràn wá lọ́wọ́ Olúwa láti ṣe ìfẹ́ yín ní orúkọ Jésù Kristi. Àmín. Ẹ̀yin Olúwa lógo, ẹ káàárọ̀ gbogbo onílé ní àkókò yìí. A ó túbọ̀ máa wàásù yìí láti inú ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí a ti ń ṣe látẹ̀yìnwá. Orúkọ mi náà ni Wòlíì Kudus, ìyẹn ti ìjọ àwọn aláìní, the Church of the Poor. Ní òwúrọ̀ yìí, a ó tún wo síso èso nípa ayọ̀. Fífàyọ̀ so èso, ìyẹn ni pé Ọlọ́run ó fẹ́ kí a jẹ́ onígbàgbọ́ òdodo tí ayé wa ń fi ògo Ọlọ́run. Ọlọ́run fẹ́ kí a so èso ẹ̀mí tí yóò ní ìtẹ́wọ́gbà. Ṣùgbọ́n ọ̀nà tí a lè gbà so èso yìí, òun ni nípa jíjẹ́ onígbàgbọ́ tí ó kún fún ayọ̀. Ìyẹn ni pé nípa ayọ̀ ni a lè bùnmu nínú odò àti kànga ìgbàlà. A ní láti ní ayọ̀ torí ayọ̀ Ọlọ́run, òun ni à ń sọ yìí. Ayọ̀ Ọlọ́run ló ń kúnnú wa láti fi lè ṣe ìfẹ́ Ọlọ́run. Báwo ni a ṣe lè rí ayọ̀ Ọlọ́run yìí? Nípa wíwà ní iwájú ìtẹ́ Ọlọ́run, wíwà níwájú Ọlọ́run nínú àdúrà àti ìjíròrò lórí ọ̀rọ̀ Ọlọ́run àti nínú ìfọkànsìn. Ìyẹn ni pé ẹnikẹ́ni tó bá ń wá ojú rere Ọlọ́run, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń fi ayọ̀ ṣiṣẹ́, tí ó ń fi ayọ̀ jíyìn. Ìyẹn ni pé ọ̀nà tí a lè gbà so èso ni pé gbogbo ohun tí ọwọ́ wa bá tó láti ṣe, a gbọ́dọ̀ rí i pé a ṣe tọkàntọkàn àti tayọ̀tayọ̀. Torí kò sí àǹfààní fún àwa àti fún àwọn tí à ń sìn nínú iṣẹ́ ìrere Ọlọ́run tí a ò bá fi ayọ̀ ṣe. Ọlọ́run ò fẹ́ ẹbọ tí ò jẹ́ àtinúwá. Ọlọ́run ò fẹ́ ẹbọ àtipàṣe. Ọlọ́run ò fẹ́ ẹbọ àròjúṣe. Ìyẹn ni pé ẹbọ tí Ọlọ́run fẹ́ kí a mú wá, ẹbọ tí Ọlọ́run tẹ́wọ́gbà, ẹbọ tí ó wu Ọlọ́run, òun ni ẹbọ àtinúwá àti ẹbọ àfàyọ̀ ṣe. A ní láti rántí ìdí tí a ní láti fi ẹbọ ọpẹ́ àti ẹbọ ayọ̀ sin Ọlọ́run. Ìdí pàtàkì tí a gbọ́dọ̀ ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ìjọsìn sí Ọlọ́run, òun ni wípé Ọlọ́run wa Jésù Kristi fúnra rẹ̀,
òun ni ó kọ́kọ́ gbé ẹbọ tí ó ní ìtẹ́wọ́gbà níwájú baba, yẹn ẹbọ ìgbàlà wa, ẹbọ kan tí a kà sí ẹbọ kàǹkà tí ń kagún láyà. Òun ni ẹbọ tí Jésù rú ní orí igi àgbélébùú. Báwo dẹ̀ ni ó ṣe gbé ẹbọ náà? Ó gbé ẹbọ náà nípa ayọ̀. Bíbélì ní nítorí ayọ̀ tí a fi sí iwájú Kristi, ó ṣe kí ni o? Ó farada àgbélébùú. Ó dẹ̀ ṣe kí ni? Ó kẹtí kún, ó sọjú nù kúrò lára ìdààmú àti ìjìyà tí ó wà níbẹ̀. Ó dẹ̀ ṣe kí ni? Ó wà nítorí náà, nítorí ìfaradà àti nítorí àfàyọ̀ṣe Kristi Ọlọ́run wa, ó wà ní ọwọ́ ọ̀tún baba ní ìtẹ́ ògo. Ìyẹn ni pé tí àwa náà bá fẹ́ jẹ́ eléso nínú ayé àti ẹni tí yóò rí ìbùkún ní ìjọba Ọlọ́run, ohunkóhun tí a bá ń ṣe, a gbọ́dọ̀ ṣe é pẹ̀lú ìdùnnú àti ayọ̀. Yálà iṣẹ́ òòjọ́ wa ni, iṣẹ́ ajé ni, tàbí iṣẹ́ Ọlọ́run, ohunkóhun tí ọwọ́ wa bá tó láti ṣe, Bíbélì ní ohunkóhun tí a bá rí ṣe, kí a ṣe pẹ̀lú gbogbo ọkàn, nítorí kò sí iṣẹ́ tàbí ète nínú isà òkú tí à ń rè. A gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní tí ó ní ọkàn mímọ́ àti ẹni tí ó ṣe kíni, tí ó ní àròjinlẹ̀. Torí a ní láti ní àròjinlẹ̀ ká lè fi rántí, ká lè tó rántí wípé ọjọ́ kan a ó fi ilé ayé yìí sílẹ̀. A ó lọ sí ibi tí a ti wá, a ó lọ padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹni tí ó bá dẹ̀ fẹ́ rí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run ní ọjọ́ náà, yóò ṣe kíni? Yóò sin Ọlọ́run pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ní ayé ìsìn. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nìyẹn, wípé ohun tí ó lè mú wa jẹ́ eléso rere, ohun tí ó lè mú wa so èso tí yóò dúró, èso tí yóò ní ìtẹ́wọ́gbà, èso tí yóò túbọ̀ máa ṣe kíni? Máa fi ògo fún Ọlọ́run, èso tí yóò múnú Ọlọ́run dùn ní ayé yìí àti ní ayé tí ó ń bọ̀. Òun ni tí a bá jẹ́ ẹni tí ó ń ṣe gbogbo ohunkóhun pẹ̀lú ìdùnnú àti ayọ̀. Ẹ jẹ́ ká ka ìwé Hábákúkù orí 3 ẹsẹ̀ 17 dé 19. Ó wí báyìí wípé bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ tanná, tí èso kò sí nínú àjàrà, iṣẹ́ igi ólífì yóò jẹ́ àṣedànù, àwọn oko kì yóò sì mú oúnjẹ wá. A ó ké àgbò ẹran kúrò nínú agbo, ọ̀wọ́ ẹran kì yóò sì sí ní ibùsọ̀ mọ́. Ṣùgbọ́n èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Olúwa Ọlọ́run ni agbára mi, òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín. Lórí ibi gíga mi ni yóò sì mú mi rìn, sí olórin akọrin lára ohun ọ̀nà olórin olókùn mi. Now, nísìnyí, ohun tí wòlíì Hábákúkù ń sọ fún wa ní òwúrọ̀ yìí ni wípé nínú ìpọ́njú àti nínú ìdààmú, òun yóò ṣe kíni? Òun kọrin ìyìn sí Ọlọ́run. Ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì fún wa láti kọ́ ń bẹ̀ ni wípé gbogbo èèyàn ló lè kọrin nígbà ìbùkún. Gbogbo ènìyàn, àti onígbàgbọ́ àti aláìgbàgbọ́, gbogbo ènìyàn ló lè kọrin nígbà tí nǹkan bá ń dùn, tí nǹkan bá ń da. Gbogbo ènìyàn ló lè gbégbá ọpẹ́ nígbà tí oúnjẹ bá wà, tí owó wà láti ná, tí bùkátà yàpá, tí eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ ènìyàn fọhùn bí ọmọ ènìyàn, gbogbo nǹkan lọ déédéé nílùú. Gbogbo ènìyàn ló lè ṣe kíni? Ló lè gbégbá ọpẹ́ nígbà náà. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo, tí
wọ́n rí ìbùkún gbà lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ni àwọn tí wọ́n ṣe kíni o, tí wọ́n ń yọ̀ nígbà ìpọ́njú. Àwọn tí wọ́n ń yọ̀ nígbà ìpọ́njú àti ìdààmú, àwọn tí wọ́n ń rí ìdojúkọ, tí wọ́n ń rí oríṣiríṣi ogun ọ̀tá àti ìdojúkọ tí yóò pa ẹ̀mí wọn lára. Irú àwọn tí wọ́n bá ń yọ̀ nínú àsìkò bẹ́ẹ̀, àwọn ni wọ́n rí ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Hábákùkù sọ, bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ tanná. Ìyẹn ni pé bí gbogbo iṣẹ́ ọwọ́ òun bá ti ẹ̀wọ̀ mi, tí gbogbo ohun tí òun ti fi lélẹ̀, gbogbo investment òun tó bá fìdí rẹmi, tí òun wo wájú, tó òun wo ẹ̀yìn, tí òun rí pé kò sọ́nà àbáyọ mọ́, síbẹ̀ òun ó ṣe kíni o, òun ó yọ̀ nínú Olúwa. Òun ó máa ṣe kíni, òun ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà òun. Nísìnyí, a ní láti rántí wípé ìgbàlà wa ó ṣe pàtàkì, ó ṣe kókó ju ohun tí a bá ní bíi dúkìá lọ. Ìyẹn ni pé ohun kan ṣo tí a lè mú kúrò nínú ilẹ̀ alààyè, òun ni ìgbàlà ọkàn wa. A ò lè mú mọ́tò, a ò lè gbé góòdù, a ò lè gbé ilé àti ọrọ̀, kódà ẹbí àti ará, a ó fi wọ́n sílẹ̀ lọ ni. Ṣùgbọ́n tá a bá ní ìgbàlà ọkàn, tí a ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Olúwa wa Jésù Kristi, ohun kan pàtàkì, ohun kan pàtó tí a lè mú lọ sí ìjọba Ọlọ́run nìyẹn. Nítorí ní ìjọba Ọlọ́run, wọn ò kí ń ná náírà, wọn ò kí ń ná dọ́là, wọn ò kí ń ná pound sterling, wọn ò kí ń ná yen. Kò sí ohun tí ó jẹ́ ohun ọrọ̀ ayé yìí tí ó já mọ́ nǹkan kan níwájú Ọlọ́run. Nítorí kíni, ayé la ti bá, ayé la ó fi sílẹ̀ sí. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ èrò ìjọba Ọlọ́run, wọ́n gbọ́dọ̀ máa ṣe kíni, wọ́n gbọ́dọ̀ máa yọ̀, wọ́n gbọ́dọ̀ máa yọ̀ nínú ìpọ́njú, wọ́n gbọ́dọ̀ máa yọ̀ nínú ìdààmú, wọ́n gbọ́dọ̀ máa yọ̀ nínú ìṣẹ́ àti nínú ìjìyà. Nítorí kíni, Olúwa òun ni agbára mi. A ní láti rántí wípé gbogbo ọrọ̀ tí a kó jọ yìí, a ò lè ka ọrọ̀ gẹ́gẹ́ bí ohun àmúṣagbára. Ọrọ̀ ò lè jẹ́ agbára, torí wípé kíni, ìgbẹ́kẹ̀lé ọrọ̀ asán ni, ìgbẹ́kẹ̀lé dúkìá asán ni. Ṣùgbọ́n ẹni tí ó bá fi Olúwa ṣe agbára, ojú kì yóò tì. Ìyẹn ni pé bó ti lè sọ ohun gbogbo nù, bó ti lè pàdánù gbogbo ohun ọrọ̀ ayé yìí, síbẹ̀ tí ó bá jẹ́ Olúwa ni ó fi ṣagbára, ayọ̀ ẹ̀ yóò túbọ̀ máa kún sí ni, ayọ̀ ẹ̀ yóò túbọ̀ máa lékàn ni. Àti wípé gbogbo ohun tó dẹ̀ ti pàdánù ní àkókò Ọlọ́run, ní ìgbà tí ó bá wọn Ọlọ́run, Ọlọ́run yóò ṣe kíni, Ọlọ́run yóò san gbogbo ẹ̀ padà fún un. Jésù Kristi Olúwa wa sọ wípé ẹnikẹ́ni tó bá ṣe kíni, tó bá pàdánù ilé tàbí ẹbí tàbí ọmọ tàbí ohunkóhun nínú ayé yìí nítorí òun àti nítorí ìjọba Ọlọ́run, yóò ṣe kíni o, yóò rí gbogbo ẹ̀ padà ní ìlọ́po 100 pẹ̀lú ìdojúkọ àti ìdààmú, yóò sì jogún ìjọba Ọlọ́run. Ìyẹn ni pé níwájú Ọlọ́run, ohun tó ṣe pàtàkì jù, òun ni ìgbàlà ọkàn wa. Torí tó bá jẹ́ ti jíjẹ mímu ni, oníkálukú ló lè wá ọ̀nà àbáyọ sí yẹn. Tá bá ní òkè, àṣà jẹun, káṣà ti jẹun, oníkálukú lè ṣe kíni o, kó wá ọ̀nà àti ọ̀nà ẹ̀bùrú àti tí ò dá, kó ṣáà ti pé òun rí oúnjẹ jẹ. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kí a lé ìjọba Ọlọ́run ju bá ṣe ń lé ọrọ̀ àti dúkìá lọ. Ẹnikẹ́ni tó bá ń lé ìjọba Ọlọ́run, Ọlọ́run yóò ṣe kíni, Ọlọ́run yóò pèsè ohun tó nílò ní ayé yìí. Tó bá dẹ̀ jẹ́ wípé ó rí ìdojúkọ ní bó bá wà ní ìgbà ìpọ́njú, Ọlọ́run tí ó fi ṣagbára yóò rí wípé yóò ní ayọ̀ àti ìgbéga lẹ́yìn tí ó bá ti farada ìdààmú àti ìjìyà.
Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. A ní láti tún ka ìwé Tẹsalóníkà kejì orí 5 láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. 2 Thessalonians chapter 5. No, 1 Thessalonians 5. Sorry. Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ kẹrìndínlógún. Ó ní ẹ máa yọ̀ nígbà gbogbo. Ẹ máa ṣe kíni o? Ẹ máa yọ̀ nígbà gbogbo. Nísìnyí, tí Ọlọ́run bá fún wa ní, tí Ọlọ́run bá pa àṣẹ fún wa, tí Ọlọ́run bá fún wa ní àṣẹ wípé ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, a ní láti rántí wípé fún àǹfààní wa ni. Nítorí kíni? Ayọ̀ ó máa ń yí nǹkan padà ni. Ẹnikẹ́ni tó bá fi Olúwa ṣe agbára, tó bá ń yọ̀ ní ìgbà gbogbo, irú ẹni bẹ́ẹ̀ wọn kì í pẹ́ nínú ìdojúkọ, wọn kì í pẹ́ nínú ìdààmú, wọn kì í pẹ́ nínú ìjìyà. Ṣùgbọ́n kàkà kí a yọ̀, kí a fi ògo fún Ọlọ́run, tá a bá bẹ̀rẹ̀ sí ní kùn, tá a bẹ̀rẹ̀ sí ní tá a bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀yìn, tá a ń sọ̀rọ̀ búburú sí Ọlọ́run, tá a ń bú ìjọba, tá a ń bú ọmọnìkejì, tá a ń wá ẹni tí a máa fi àáké kọ́ lọ́rùn pé ẹni tó wà ní ìdí ìṣòro mi lélẹ̀, ẹni tó ń ṣe mí nì, ìyá àgbà ilé wa, òun ni ò jẹ́ rọ́nà lọ. Tá a bẹ̀rẹ̀ sí ní tá a bẹ̀rẹ̀ sí ní wá ibi tá a máa fi ẹnu gún. Irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe kíni o? Yóò pẹ́ nínú ìjìyà, yóò pẹ́ nínú ìdojúkọ. Nítorí kíni o? Wọn ò gbé ojú sókè sí ibi tí ìrànlọ́wọ́ ti lè wá. Wọ́n wo ọmọ ènìyàn bí tiwọn, wọ́n wo ẹlẹ́ran ara bí tiwọn gẹ́gẹ́ bí ọ̀tá. Ṣùgbọ́n ẹni tí ó bá rí wípé lóòótọ́ náà òun ní ìdààmú, òun ní ìdojúkọ, ṣùgbọ́n kàkà kí ó ṣe kíni o? Kí ó máa kàkà kí ó máa wá ẹni tó máa fi ọ̀rọ̀ gún, ó wọnú àdúrà lọ, tó bẹ̀rẹ̀ sí ní yan Ọlọ́run lógo, tó bẹ̀rẹ̀ sí ní fi ọpẹ́ fún kábíyèsí. Irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe kíni o? Yóò rí ọwọ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà Ọlọ́run máa ń jẹ́ kí a rí ìdojúkọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kí a lè ṣe kíni o? Kí a lè kọ́ ọ̀nà àti dúpẹ́, kí a lè ní ìdí ọpẹ́. Òun ni Ọlọ́run ṣe máa ń jẹ́ kí a rí ìdojúkọ. Jẹ́ kí a rò dáadáa, torí tí a bá rí ìdojúkọ, kò sí bí ìgbàgbọ́ wa ṣe fẹ́ gbòòrò, kò sí bí a ṣe fẹ́ dàgbà nínú ẹ̀mí. Ṣùgbọ́n ìdojúkọ yóò ṣe kíni o? Yóò mú egungun wa nínú ẹ̀mí, yóò mú le. Ìdojúkọ yóò sọ wá di ẹni tí ń ké pe Ọlọ́run nígbà gbogbo. Ìdààmú àti ìjàmbá yóò mú wa ṣe kíni o? Yóò mú wa lo idà ẹ̀mí tí ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbà ìpọ́njú, ìgbà àìsàn, àti wípé tá bá ń ké pe Ọlọ́run nígbà àìsàn, tá ń gbàdúrà kíkankíkan, tá ń kọ́lẹ̀kùn ọ̀run láàárọ̀ lọ́sàn-án lóru nítorí àìsàn kan tàbí èkejì, kò pọn dandan kí àìsàn náà kí ó rí ìwòsàn. Ìgbà míì dẹ̀kẹ̀rẹ́, ẹni tá ń gbàdúrà fún gan, ó tilẹ̀ lè kú nínú àìsàn náà. Ṣùgbọ́n ẹ̀rí tó wà níbẹ̀ ni wípé ní ìgbà tí àkókò yẹn, a rántí Ọlọ́run, a fi orúkọ Ọlọ́run a fi ṣe agbára. Ìyẹn ni ẹ̀rí tí a ní. Torí a ní láti rántí wípé ìdáhùn àdúrà ọwọ́ Ọlọ́run ló wà. Tiwa ní láti gba àdúrà, tiwa ní láti ké pe Ọlọ́run wípé Olúwa, ohun tí mò ń béèrè fún ni báyìí báyìí báyìí, òun ni ẹ̀bẹ̀ mi. Ṣùgbọ́n a ò lè sọ fún Ọlọ́run tàbí kàlà fún Ọlọ́run wípé ọ̀nà tí Ọlọ́run lè gbà dáhùn àdúrà ni. Ìgbà míì Ọlọ́run lè fún wa ní ohun tí a fẹ́. Ìgbà míì dẹ̀kẹ̀rẹ́, ó lè wù Ọlọ́run wípé kí a wà nínú ìṣòro náà síbẹ̀, tàbí kí ẹni tí a ń gbàdúrà fún kí ó kú nínú àìsàn. Ṣé ó túmọ̀ sí wípé Ọlọ́run ò kí ń gbàdúrà ni? Rárá. Nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé ó ń wu Ọlọ́run
ní àkókò náà láti ṣe ìfẹ́ titi ẹ̀. A ní láti gba àdúrà ju gbogbo àdúrà yìí, ó lékè gbogbo àdúrà tá bá ń gba. Àdúrà yẹn dẹ̀ ni wípé kí ìfẹ́ Ọlọ́run kí ó ṣẹ. Ẹ jẹ́ kí a rántí Olúwa wa Jésù Kristi nígbà tí ó wà ní inú ọgbà Gẹ́tísémánì. Jésù gbàdúrà kíkankíkan wípé tí ó bá ṣeé ṣe, Olúwa jẹ́ kí ago yìí kí ó fò mí dá, let this cup pass over me. Ṣùgbọ́n ó tún sì gbàdúrà síwájú sí wípé ṣùgbọ́n kì í ṣe èrò tèmi tàbí ìfẹ́ tèmi bí kò ṣe ìfẹ́ tiẹ̀ ni kí a ṣe. Ìyẹn ni pé Jésù rí wípé bó tilẹ̀ wù òun láti borí ìdojúkọ náà, bó tilẹ̀ wù òun láti rí wípé òun fo ìdààmú àti ìjìyà yẹn dá, òun wá ọ̀nà láti ṣe kíni, láti borí gbogbo ìjìyà tó wà níwájú òun láì kú lọ. Ṣùgbọ́n kí ni ó fi parí ẹ̀? Ó parí àdúrà yẹn pẹ̀lú kíni? Ó fi ohun gbogbo lé ọwọ́ bàbá wípé Olúwa ẹ jẹ́ kí a ṣe ìfẹ́ tiyín. Ìyẹn ni pé ìfẹ́ tí òun lè jẹ́ ohun tí kò wù Ọlọ́run, ṣùgbọ́n kàkà kí òun máa tẹnu mọ́ ìfẹ́ titi ẹ̀, kí Ọlọ́run, kí bàbá wa Olódùmarè kí ó mú ìfẹ́ titi òun ṣẹ. Ìyẹn ni pé a gbọ́dọ̀ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ bí Kristi. Kristi òun ni ìránṣẹ́ Ọlọ́run tí ó pé jùlọ, tí ó ṣe mú yangàn, tí ó ṣe fi ṣe àpèjúwe. Kí dẹ̀ ni èrò Kristi? Kí ìfẹ́ ti bàbá kí ó wá sí ìmúṣẹ. Àwa náà nígbà tí a bá ń gbàdúrà, a gbọ́dọ̀ jẹ́ elétí kúnkún, a gbọ́dọ̀ jẹ́ ọlọ́kàn líle. A gbọ́dọ̀ rí wípé bó tilẹ̀ wù wá kí ohun gbogbo máa lọ ní mèlọmèlọ, ṣùgbọ́n tí Ọlọ́run bá rí wípé rárá, a gbọ́dọ̀ ní ìrẹ̀lẹ̀ ọkàn láti gba ìfẹ́ Ọlọ́run ṣẹ. Kí Ọlọ́run kí ó kọ́ wa mọ̀ ṣe. Àti wípé bí a dẹ̀ ṣe ń dúró láti wípé ìfẹ́ Ọlọ́run wá sí ìmúṣẹ yìí, kí Ọlọ́run kí ó fún wa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, kí Ọlọ́run kí ó fún wa ní ẹ̀mí ayọ̀, kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́ láti borí ìdojúkọ láì fi ìgbàgbọ́ wa sílẹ̀, láì kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, láì kọ àdúrà sílẹ̀, láì kọ ìpàdé àwọn ènìyàn mímọ́ sílẹ̀. Olúwa ẹ ṣé fún ọ̀rọ̀ yín tí a ti gbọ́ ní òwúrọ̀ yìí. A gbàdúrà fún etí ìgbọ́ àti àyà ìgbàṣe. Ẹ kọ́ wa mọ̀ ṣe kábíyèsí, torí ìjọba ni tiyín, agbára ni tiyín, ògo ni tiyín, láé àìnípẹ̀kun. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ̀yin Olúwa lógo, ògo f'Olódùmarè.